àràǹdà ẹkùn bí ò bá jọjú àràǹdà ẹkùn bí ò bá jọjú aládìsá mo dé sí wọn lọ́rùn mo dá jìnnìjìnnì bò wọn àbẹ̀dẹ̀ rògbò má bá mi lójijì ìbà mi lábò lákọni mi wà bíbọn area boys wọn bá yàdé sí pàtí tí mo ti play ọkàn bẹ̀rẹ̀ sí yan ṣọ́ọ̀bù 5 story ilé tó ti ṣe pàtí yẹn nígbà tí mo dé 5 story lókè lọ́hùn jẹ́ bá. ṣíkìn bẹ́ẹ̀ lẹ̀ ṣá. nígbà tó máa tó bí ọ̀sẹ̀ méjì ẹ̀ àwọn boys tó wá da pàtí yẹn rú wọ́n yẹn ránṣẹ́ sí mi lábẹ́òkúta ni pé kí n wá iṣẹ́ fújì kì í ṣiṣẹ́ tó ń kọ́ tó bá yẹ pé ohun tó jẹ́ pé àwọn èèyàn lè kọ́ ni àwọn yẹn máa la fi ọmọ wọn sí díẹ̀ ṣùgbọ́n kì í ṣiṣẹ́ pé èèyàn ń kọ́. aládìsá mo ti dé ó ti dé o mo ti dé pẹ̀lú ohun tuntun mo ti dé. a tún wà pẹ̀lú ọ̀kan pàtàkì lára àwọn onífújì tó lámìlaka nílùú Ẹ̀gbá ẹ kọ́kọ́ fún wa lórí inú ẹ jẹ́ kán mọ̀ pé ọ̀kan lára àwọn olórin ńlá nílùú Ẹ̀gbá la wà pẹ̀lú ẹ̀. àtúnníṣe ò pọ̀ o bí oníbàjẹ́ àdúrà lẹ́bọ̀ ọ̀ní kò pọ̀ o àdìsá àdé kò pọ̀ o. ẹ bá dárúkọ yín fún gbogbo àwọn tó wà. orúkọ tèmi ni Mukaila Alhaji Mukaila Adisa alias Mukado. bó ní Mukado Fuji ti jáde ṣé Mukado àbí Mukando. Mikado. lára orúkọ mi náà ni mo fi yọ. báwo lẹ ṣe yọ. mo kàn wò pé Mukaila àwọn èèyàn náà ibi tá a ti ń ṣe fàájì náà ni nǹkan yẹn ti wáyé Ọlọ́run ṣàánú fún wa iṣẹ́ fújì kì í ṣiṣẹ́ tó ń kọ́ ẹ̀bùn Ọlọ́run bá ní tó bá yẹ pé ohun tó jẹ́ pé àwọn èèyàn lè kọ́ ni àwọn yẹn máa la fi ọmọ wọn sí díẹ̀ ṣùgbọ́n kì í ṣiṣẹ́ tí èèyàn ń kọ́. so lọ́dọ̀ tí iṣẹ́ fújì ò ń ṣiṣẹ́ téèyàn ń kọ́. kì í ṣiṣẹ́ téèyàn ń kọ́ o. báwo lẹ̀yin ṣe bẹ̀rẹ̀. máa ń wà pẹ̀lú àwọn èèyàn tí mo máa kọrin ṣeré àwọn ọ̀rẹ́ mi lájọ ń ṣe níjẹ̀mọ̀ ìgbà tó yá a bẹ̀rẹ̀ sí kó sákárà jọ omele ṣe practice lóríṣiríṣi gbèrègbèrè ìjọ kan náà lásà lọ sí jump àlọ́ ṣe jump lẹ́yìn jump yẹn first plate máa kọ́ play mo play níta mọ́rin. ọdún wo nìyẹn. ọjọ́ yẹn ti pẹ́ o. ọ̀dà lásìkò tẹ́yìn bẹ̀rẹ̀ fújì àwọn olórin wo lẹ́mọ̀ tó jó ní fújì lẹ́gbàá. ní táìmù yẹn mo mọ Santoma mo mọ aró kókò mo Saheed Ọlọ́ládé mo Mufu Karachi kọlọmba àfọrọkẹ Karachi Landoma bọlọmọ pé sáàmù wọn bẹ́ẹ̀ lọ. ok ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ yẹn ìjọ tẹ́ kọ́kọ́ play jump ń ta ẹ wá sọ bí ìrìn àjò yẹn ṣe jẹ́ fún wa. àbá bẹ̀rẹ̀ jump lọ́jọ́ yẹn. ẹ jump ẹ ṣe kí ni. a lọ sí jump. ok lọ́jọ́ yẹn wíìkì tó tẹ̀lé àgbà play ń ta mọ́rin àti yẹn àtọ̀sánmọ́jú ni àṣà play ń bẹ̀. ìgbà tó yá lẹ́yìn ìgbà yẹn ó tún máa tó bí oṣù bíi méjì a lọ ságége mo lọ play láti ọjọ́ Wednesday mo play ní Wednesday mo play ní Thursday Friday Saturday nígbà tó di Sunday area boys wọ́n bá yàdé sí pàtí tí mo ti play mo sá ṣe wọ́n lálejò nígbà tó máa tó bí 1 hour to this time ọkàn bẹ̀rẹ̀ sí yọ ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù tó fi ń tẹ̀lé bẹ̀rẹ̀ sí yọ nìyẹn wọ́n sá dàgbò yẹn rú ó yẹ pé 5 story ilé tó ti ṣe pàtí yẹn nígbà tí mo dé 5 story lókè lọ́hùn lókè ẹ̀ mo rò pé kí ló ń ṣẹlẹ̀ yìí wọ́n ti dàgbò pàtí rú dàgbò ẹ̀ sá pàtí yẹn jẹ́ báwo. ṣíkìn bẹ́ẹ̀ lẹ̀ ṣá. mi ò bẹ́lẹ̀ o bẹ́lẹ̀ kẹ̀ ó dàbẹ̀ ni pé kó dàbí sí bẹ́ẹ̀ ni pé kí n tún rí story mi kí n tún gùn gbogbo ẹ̀ Ọlọ́run sá ṣe ìyanu wọn ráyè wọlé sí ibi tí mo wà àwọn ọmọ boys mi náà ti ya aṣọ ọrùn wọn ṣe gbogbo ẹ̀ at the end of the day orí window toilet tó wà nílé yẹn wọ́n ní wọ́n lọ to tébù sí tọ́wọ́n ọmọọṣẹ́ mi ń gbàbẹ̀ jáde oléré kan wà ládùúgbò wọn ẹ̀yìn eléré yẹn ni wọ́n torí ẹ̀ ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ kíní kan bíi Mọ̀rúfù Àlàbí kọ́nà Mọ̀rúfù Àlàbí kọ́ lórúkọ ẹ̀ lágége ok Mọ̀rúfù Àlàbí sá wọ́n sá ṣe bọ́n ẹ máa ṣe ìgbà tó di ọjọ́ kejì ìlú wá sábẹ́kúta irinṣẹ́ yẹn wọ́n bàjẹ́ wọ́n gba irinṣẹ́ jẹ́ ṣe gbogbo ẹ̀ ẹ̀gbọ́n mi tó dẹ̀ bá mi gba play yẹn wọ́n sá yanjú gbogbo ọ̀rọ̀ irinṣẹ́
nígbà tó máa tó bí ọ̀sẹ̀ méjì ẹ̀ àwọn boys tó wá dá patí yẹn rú wọ́n yẹn ránṣẹ́ sí mi lábẹ́òkúta ni pé kí n wá. wọ́n ránṣẹ́ sí lábẹ́òkúta báwo àbí lágége? látàgége wọ́n ránṣẹ́ sí mi lábẹ́òkúta pé kí n wá. ok. pé wọ́n fẹ́ gbé patí fún mi. mi ì jẹ́ kẹ́nìkan kan tẹ̀lé mi fún ara mi mo dá nìkan lọ. mo dẹ̀ débẹ̀ láti mo débẹ̀ ní aláì òun lóògùn gan-an òun lóògùn gidi gan-an ó yá wọlé kó lọ ṣe fàájì máa sá wọlé wọ́n fún mi gbódà wọ́n ra oúnjẹ fún mi mo jẹun mo ṣe gbogbo ẹ̀ abẹ́ gbé patí kan fún ẹni nìkan kiri kan wọ́n ṣàgbé patí yẹn fún mi ṣá wọ́n á ní ká lọ sí fọ̀ lọ san owó irinṣẹ́ síbẹ̀ sí fọ̀ àgbà irinṣẹ́ ìgbà tó di ìjọ sátọ̀dé yẹn a lọ patí yẹn ohun tó ń ṣe fún mi ní patí yẹn olórin kan náà tún wá play mbẹ wọ́n á tún wá lọ da patí ẹni yẹn náà wọ́n lọ dàrú. wọ́n dàrú fún mi èmi ni mo dá nìkan play ní patí yẹn. wọ́n da patí tí ń rúfẹ́ nìkan wọ́n tún da patí ẹnìkan rú fẹ́yìn. èmi náà wọ́n yìí ṣe nìyẹn èmi nìkan mo sáà tún dá play ní Ifọ̀ yẹn mọ́jú tó ṣe wọ́n yẹn ò yé mi kò yé mi rárá irú àìdí abẹ yẹn ò yé mi. bọ̀ tó ń lọ ṣe fẹ́yìn ní Ifọ̀. wọ́n sá ṣe fèmí ṣá ǹdẹ̀ lọ́nlọ́ mi ìgbà tó díjọ́ kejì wọ́n pè mí kí n máa wá sí Ayége o kìnní kan mo ni mo ti gbọ́ àti gba yẹn mi fi bẹ́ẹ̀ lọ sí ibẹ̀ because gáràjì ni bẹ́ẹ̀ mi fi bẹ́ẹ̀ lọ síbẹ̀ kankan ní mo kàn máa ń lọ síbẹ̀ á lè wẹ́kọ̀ mi á ṣe mí lájú. now Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ta ni Mikado lè sọ pé ó jọ gàùn tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀. kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnìkan kan ṣùgbọ́n ẹni tí mo lè pè lọ́gàá mi lẹ́ni tí mo fi ohùn jọ. tálẹ̀ fóun jọ. King Musiliu Adisa. Sùsàmbọ́. Aládìsá mo ti dé ó ti dé o mo ti dé pẹ̀lú ohun tuntun mo ti dé. èmi ládìsá dé mi Kado mi akọrin ọba mi Kado mi akọrin ìkí olórin o àwọn arónípín wọn máa kú ìyá arónípín. Aládìsá mo dé sí wọn lọ́rùn mo dá jìnnìjìnnì bò wọn àbẹ̀dẹ̀rò kó má bá mi lójijì ìbà mi lábò lákọni mi wà bíbọn àràdá ẹkùn bí ò bá jọjú àràdá ẹkùn bí ò bá jọjú ẹgbẹ́ kọ́mọ ológin ni ó bọ́ síbẹ̀ káwòrán. yóò kí ni title first record yín. na God ni. kí lẹ kọ́nu na God yẹn. ẹ jẹ́ ká ṣeré eré ti yá ẹ jẹ́ ká kọrin tó dùn sétí ọmọ aráyé. mo dúpẹ́ pé mo jó lórin tó mọ túmọ̀ sí o tó tún mọ wájú tó mẹ̀yìn tó mọ àárín ẹ jẹ́ ká lùlù tó dùn sétí ọmọ aráyé. èwo ni second record. ajá ẹ̀yẹ kan náà ni. lẹ ṣe kí ló dé ẹni pé iṣẹ́ fújì ẹni iṣẹ́ fújì pé kò ṣeé kọ́ lọ́dọ̀ tí pé bóyá tó rẹ̀yìn lẹ́bùn ẹ̀ ṣẹ́yìn tí wá láwọn ọmọ tó jáde látara tí tó ń kọ fújì. mo ní ọmọ kan tó ń tẹ̀lé mi káàkiri. ìyẹn náà ti ń kọ fújì nsìn kí lorúkọ ẹ̀. Ìdòwú ọba orin orúkọ ẹ̀. Ìdòwú ọba orin. àwọn olórin wo ni ẹ ti jọ lájọṣepọ̀ rí. olórin tá a jọ lájọṣepọ̀ ní Abẹ́òkúta ń bí kò kọjá àwọn bí àwọn tá a jọ ń ṣe mítìn yẹn náà bí ọmọjọ dádì Saheed Ọlọ́ládé ru aró kókó yẹn náà ẹjọ wà náà. ṣe mọ Nurudeen Májọ̀gẹ̀dẹ̀. mi ì mọ. Jẹ̀lílì Májàgbọ́n ńkọ́. mi ì mọ. wọn rírí mi ìwo ló tún ṣẹlẹ̀ sí nídìí iṣẹ́ fújì. èyí tó tún ṣẹlẹ̀ lábẹ́òkúta ń bí báyìí mo lọ play fún ọ̀gá ọlọ́pàá kan ní Ìmọ̀ àti yẹn a play bẹ́ẹ̀ nígbà tá a play bẹ́ẹ̀ tán bẹ́ẹ̀ ni pé
ọmọ tó ṣe freedom fún jọ yẹn wọ́n gbé owó ẹ̀ wọ́n bá ní àní lọ àṣà wà látà àwọn pàtì yẹn láti àárọ̀ láti play mọ́jú àlè kó mbẹ àwọn àdìbíyá títí di aago 5 ìrọ̀lẹ́ at the end of the day ṣáà wọ́n padà rí ẹni tó ṣiṣẹ́ yẹn náà olórin tó ti fẹ́ pè tẹ́lẹ̀ wọn ló ṣiṣẹ́ yìí wọn náà fẹ́ pè fún pàtì yẹn ó lè wà pàtì yẹn ó lè sí náà wà táwa kóra àjò tá à ń ṣe fún màá kò sí lára fún màá. ṣé tán bá sì pè yín sóde eré báyìí ṣe ń lò dé eré dáadáa. ń lọ pàtì mo ṣe jump. níbo lẹ ti jump. ní Akele báyìí. ok Akele ti ń jump báyìí. irọ́ mo kàn jump ń bẹ́ẹ̀ ni. sá. mo kàn jump ń bẹ́ẹ̀ ni eléré ò lè máa dúró òun lè máa dúró sójú kan. ok òkú àgbà ìṣiṣẹ́ gbogbo ẹ̀ ṣì ń dáhùn lóhùn dáadáa. bẹ́ẹ̀ mo ṣe play ní Ìjẹmọ̀dé Táyé Currency náà pè. àwọn náà play ń bẹ̀ ó wà ní jelenas yẹn lókè tó ó wà níbi alápẹ̀ndì. ok tó rọ́mọ̀ ẹ̀yin gan pẹ́ ń jẹmọ̀ dáadáa jẹmọ̀ ará àtàkè àbí. náà kálẹ̀ wa ń bi ìyàwó ń sìn wọ́n pè yín pé kẹ́ wá kọrin bí ìyàwó ẹ fún wa lórin tẹ́ máa fún wọn bí ìyàwó. ọ̀rọ̀ ìyàwó ẹlẹ́sẹ̀ oṣùn ìyàwó tó bá jí lówùúrọ̀ kó tọ́jú ilé o gbóúnjẹ fọ́kọ lásìkò méje kó tó lè fi ṣẹ́ wọn kọ́ bá ń jẹ lásìkò ní kó fọ́kọ jẹ kó máa jẹ́ obìnrin wọ ìyàwó ẹlẹ́sẹ̀ oṣùn ẹ tọ́jú ilé. tó bá jẹ́ bí òkú àgbà lọ́n ti pè yín kọ́. àní ikú ló pín o ikú ló pín àwa ènìyàn àti wọ́fà àti olówó àti wọ́fà àti olówó ikú ló pín àwa ènìyàn. ìkómọjáde ńkọ́. ẹni máa bímọ o ó yàyọ̀ fọlọ́mọ ẹni tó máa bímọ ó yàyọ̀ fọlọ́mọ àti pé oko lọ́mọ ọlọ́run jẹ́ kó bá ní. àdìsá àdé o oko lọ́mọ ọlọ́run jẹ́ kó bá ní èyí tó bá wà kò níyàn kú. oko lọ́mọ ọlọ́run jẹ́ kó bá ní. ọjọ́ ìbí ńkọ́. ọlọ́jọ́ ìbí ìjókòó ẹ o kó jáde kó jẹ́ ká jọjọ. ọlọ́run ṣe mí lólú ọmọ ọlọ́run bá jọ̀wọ́ ṣe mí lólú ọmọ olú ọmọ máa ń dá mi lọ́rùn ọlọ́run jọ̀wọ́ ṣe mí lólú ọmọ olú ọmọ máa ń dá mi lọ́rùn o ọlọ́run jọ̀wọ́ ṣe mí lólú ọmọ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.